ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀ ẹ wo ẹ lè fóbìnrin sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé ẹ̀ ń gbàdúrà pé kóbìnrin kò nù láìfẹ́ yín? Bẹ́ẹ̀ Saamu kò lè yé yín. Ẹni tóbìnrin bá kò nù láìfẹ́ ẹ̀ ó ti dòfo. Ẹ wo ẹ máa gbé gbèsè ńlá nítorí àwọn èèyàn ti ń complain gan. Wọ́n ti ń complain. Àwọn security àdúgbò gan ti ń complain. Ipe bálejò kan ṣe ń wọlé lájú kan jáde pàápàá jùlọ láàrin òru. Mo sọ náà ẹ gbìyànjú kẹ́ ẹ wá nǹkan tẹ́ ẹ máa ṣe. Ẹ máa gbìyànjú láti wá nǹkan kan ṣe ni kó má lọ di wípé àwọn ọmọ tó wà ládùúgbò ẹ wá lọ máa pe ọmọ 13 years kan nù wọn pé kó wá lọ bá yín ro oúnjẹ wá àbí kó wá lọ bá yín ra nǹkan ọbẹ̀. Àwọn ìyá wa bẹ̀rẹ̀ sí ní pariwo lé lórí don't go there don't near the gate. Kó má lọ di pé máa fẹ́ràn òrombó àbẹ́ fẹ́ràn ọsàn lásán. Àwọn ọmọ kéékèèké ọmọ ọdún 12 ọmọ ọdún 14 tí wọ́n ń kiri ọsàn káàkiri wọ́n wá gbọ́sàn déwájú yín lójijì ìyá ẹ̀ máa hàpì abẹ́ ni. A máa wò pé ẹlẹ́dẹ̀ ìyá àti máa sọ fún lọ́hùn pé fẹ́ fọmọ òun ṣe nǹkan. Bọ́dà Saamu ṣó ti le tó yẹn. Ó ti le jù bẹ́ẹ̀ lójú wo lẹ fi ń wòra yín tẹ́ ẹ bá rìn lọ́ máa yín mú sí yín ni. Kó tó dé kó máa pariwo lé yín lórí pé ẹ̀ ń wẹ̀ ẹ̀ ń dán kí lẹ̀ ń fọmọ ṣe ládùúgbò ẹ̀ tètè wá nǹkan ṣe. Bọ́dà Saamu. You heard me right? Do you heard me? Ẹ ṣé Bọ́dà Saamu, mo gbọ́ ogun nǹkan tẹ́ ẹ sọ. Ó ti tán. Ṣé nǹkan tẹ́ ń try láti sọ pé ibi báyìí ilé yẹn ó wà lórí ilẹ̀ yìí náà? Irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Ìgbé yẹn kì í ṣe ọmọdé náà. Ilé tí wọ́n ti ń gbé, ilé táwọn èèyàn jáde nínú ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n kí yín gbà tẹ́ débẹ̀. Ẹ wá ní pé ṣó wà lára alẹ̀ yìí. Ṣé ẹ máa ra èèyàn mọ́lẹ̀ ni? Ẹ fẹ́ ra ilé pẹ̀lú èèyàn mọ́lẹ̀ àbí kí lẹ̀ ń sọ? Kò sí ń bẹ́ ilé yín nìkan rè kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ pé olódèdè bí ẹ̀yin lọ́hùn yẹn. Bọ́dà Saamu ṣe bẹ́ẹ̀ sún pé ilẹ̀ yìí láti bíbá dé ọ̀nà jíjí bí gun tí mò ń wò tó jìnnà yẹn ni. Láti bí gun sí bí gun náà ni mò ń sọ. Ẹ wo bí ẹ̀yin lẹ lówó lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wọ black ẹ̀yin lẹ lówó lọ́wọ́. Ọ̀rẹ́ yín tọwọ́ pọ́ọ̀pù àwọn èdè ìrètò àti ralẹ̀ tẹ́yìn náà bá fẹ́ ralẹ̀ ẹ máa bọ̀ ládùúgbò wa máa bá yín wálẹ̀. Ẹ bẹ́ẹ̀ kí àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Báwo ni pẹ̀lẹ́? Good afternoon. Hi. Good afternoon once again. Ẹ̀yin gangan lẹ́lọ́wọ́ lọ ẹ fẹ́ ra ilẹ̀ yìí, right? This is lovely. Welcome to our community. Kẹ́mi, o ti kí mi mo dẹ̀ ti dẹ́ lóhùn, máa lọ bẹ́yẹn. Mo ò tí lọ, mo ń kíyàn lọ́wọ́ náà, Bọ́dà Saamu kí ló ṣẹlẹ̀? Máa kí wọn, èmi ní tí mo fẹ́ ṣe ni kí wọn kíá. Uncle, welcome to our community. Ibi báyìí máa fit in. Ẹ̀yin gangan lèmi sọ, not your friend, you know, you. Ẹ̀yin gangan. Bóyá torí ẹ̀jọ̀ wọ black ló ṣe ń kí yín bẹ́ẹ̀. You're not looking bad, you know. Wọ́n ti jẹjọ́ ẹ̀ wọ́n dẹ̀ ló mọ̀. Wọ́n sì máa dá mi lóhùn náà, ṣùgbọ́n ọkùnrin ni wọ́n. Lórí burúkú ni ẹ ò ní tìjú. Máa lọ. Hello, uncle. Wọ́n ti rí pé oníranù ni ẹ ké kó lọ báyìí. Okay, bye, uncle. Àwọn ọ̀tún dá. Excuse me. Hello. Ẹ̀là burúkú ọ̀tún dáhùn. Ọjọ́ má lọ yẹ̀ ṣubú kó má lọ kọlu òpó náà. Àgèrè ẹ wo jàre ilẹ̀ ní kẹ́ẹ̀rà jàre ẹjọ́ sẹ́ ìmọ̀rí nbì kan ni. No. Kì í ṣe pé ìfipàdé sí pé bí ẹ ní club kan tẹ́jọ́ ní kẹ́ẹ̀ wọ black lady. Àtọ̀. Kí ló dé tó fi dúró tó kì í bẹ́ẹ̀? Ẹjọ́ ẹ bá ṣe fẹ́ àtọ̀ bí ẹni pé tó bá bọ̀rọ̀ alẹ́ bó ṣe wà yẹn ẹ̀ ní wo bẹ̀. Èmi kí n wo bẹ̀ tájẹ́ mi gan bá ṣe báyìí máa ní pé bí n pa ni kó fún lóúnjẹ àmọ́ tó bá bọ̀rọ̀ alẹ́ má kọjá ni. Ayé kẹ́mi bàjẹ́ bó ṣe gun tó yìí ẹ rí i pé gbogbo ẹ̀ ló pín ni nǹkan tó wọ̀ sísàlẹ̀ ó là sí méjì ó tún wá mú báàgì òfin cross ẹ̀ gbogbo yẹn ẹ̀ rí káyì ẹ̀ wá tó bá tún bọ́ra alẹ̀ tó kọjá lẹ́gbẹ̀ẹ́ nà. Ọ̀rẹ́ ó yẹ kó ti yé ẹ náà ọmọbìnrin yẹn fọ́ fún ẹ ní. Ìsọ̀ ṣe máa ń gbẹ́ ìṣù lẹ́yìn ìbejì Táíwò ní èṣù yìí rè ẹ rí i pé gbogbo nǹkan tó ń sọ náà ègè àwọn tó bá bọ́ra alẹ́ àwọn ò lákẹ́ ẹ tún ní wọ́n fọ́ fún
ṣáfẹ́ pa wọ́n ni. ọ̀bọ̀mọ̀ yẹn ṣe ń wò ní ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ náà wà ń bí. olówó ò lè fẹ́ ó ní kó bọ́ra alẹ̀ sí òhò máa kọjá lára ẹ̀ ní kí wàá ní ti yín ẹ̀ ń tó ti fi wá já. ó ga ọ àwọn ọ̀kadà yìí bíbá ìṣe máa ń dá báyìí ìmàdé bíbá ìlọ́sàn ìrìn onírọ̀kadà báyìí. àǹtí ṣé kò sí ẹ̀ ń lọ. bí ti báwo. bí ti báwo mo lẹ́ ń lọ. mi ò lọ. ẹ̀ ń lọ. a ní mi ò lọ. alẹ́ ń lọ sẹ́ ẹ̀. mama kò bá mi ṣé tí bá ń fẹsẹ̀ rìn gan ṣé kò pè. àbúrò àgbà kò wà nílé ìdájọ́ tó lọ àti. Sister Kemi ẹ kúrò lè máa o. ẹ kúrò lè. ẹkùjọ mẹ́ta kí ló ṣe yín. kò sí nǹkan kan kò sí. Sister Kemi ojú yín tí mò ń wò yìí ó dàbí pé ṣe sunkún tán ni. ẹkún báwo ní junction lọ́hùn ní jẹ́ kémi rọ́rọ́ ẹkún. ẹ dúró náà Sister Kemi níbo lẹ wá ń lọ báyìí kí lẹ wá ń ṣe ní junction. kí lẹ mí ń pè bo ni mò ń lọ kí ni mò ń ṣe ní junction kí lẹ anybody ò lè ṣe ní junction ṣé mi lè wa mọ́tò ní junction ni kí ló ṣẹlẹ̀. Ọlọ́run á fún yín mọ́tò rí o. Ọlọ́run á fún ẹ̀yin náà rí. Real estate dùn. Kẹ́mi kí ló wá káàkiri ṣé o ti dé ṣe oríta ni. kí ló ṣẹlẹ̀ bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀. ó jẹ́ sí adìyẹ ni kí ló mú ẹ tó rìn kiri bí 2 hours ago ni mo rí ẹ pẹ̀lú àwọn èèyàn tí mo mú lọ sórí ilẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló wá. kí ni wàhálà tí yín pẹ̀lú ayé mi gan ṣé wọ́n ràn yín sí mi ni ẹni fi mí lẹ̀ kí ló ṣẹlẹ̀. ó ti bẹ́kún dé. ṣé máa tẹ̀lé mi kiri ẹ̀yin gógó lè ṣu oríta tẹ́lẹ̀ mi kiri wọ́n fi ṣe yín. ẹ̀wọ̀ ẹ̀kún wà jọ̀ọ́ má bínú kí ló fà tó fi ń sunkún. Kẹ́mi ha kí ló dé tó yìí fún bí ọjọ́ mẹ́ta kan wà kó dédé dájókòó wà you become so moody ṣé ní gbogbo nǹkan tó ń ṣe yìí ara mà ló ń fàbọ̀ sí àwọn nǹkan kéékèèké tá a fi bẹ́ẹ̀ kà sí ìkan náà mà ló máa ń dá sí àgọ́ ara wo àwọn nǹkan báyìí ó máa ń yàn lórí ni bẹ́ẹ̀ ni tí ní bá dé bàjẹ́ tán báyìí tó ní ìdí ló ń dà wọ́n by the time tó bá máa wọra tán ó máa ń yàn lórí ni o bẹ́ẹ̀ ni. ó bẹ́tà kó rí mi yí in fact ó yẹ kó rí mi yí sísítà mi ẹ̀ wò mí náà ẹ̀ wò mí ok léni ló pé 90 days mo kà gangan ni o mo kà léni ló pé 90 days tí ọkùnrin kankan ò kẹnu sí mi tẹ́ bá lọ sí Instagram page mi sexy dress ni mo máa ń wọ̀ back to back kò sí anything ní DM mi gbẹ ni tí n bá rí message DM mi tí mo sáré lọ open ẹ̀ báyìí bí kò máa sọ fún mi pé repent o Christ is coming ṣé mo sọ pé mi ò ní Jésù ni ṣé mo ní mi ò ní Jésù ni tẹ́ bá lọ sí comment section mi ó kó máa sọ give your life to Christ before it's too late ṣe eré tó ti wá worst WhatsApp mi crusade náà máa send sí mi ẹ máa bọ̀ ní revival àjọ̀dún àwọn tí ẹjọ́ akíni mo ṣe náà. Kẹ́mi there is time for everything. Oníkálùkù ló ní ìgbà àti àkókò títí ẹ̀. Really? I'm telling you the truth. Wo oníkálùkù ló ní ìgbà àti àkókò títí ẹ̀. Kẹ́mi wo ṣorí nígbà tí time tí ẹ bá dé àwọn ọkùnrin máa tò ní. Yeah. I'm telling you the truth. Ìwọ ló tún máa choose láàrin wọn wá máa pick and drop ni. O lè wá nínú wọ́n sọ sẹ́yìn. Èmi àti wa ní wọ́n súnmọ́ má súnmọ́ mi súnmọ́ yìí. Ìwọ ló máa choose nígbà yẹn. Ẹ tàn mí pa. Tí n bá ti 47 àbí tí mo 55. Ìgbà yẹn lọkùnrin máa wá. Sister mi ṣé mi ò wá òkè ni. O ti lọ wá òkè jù.
Kí ló wá dé tó jẹ́ wípé àwọn tí wọ́n wà òkè tó mi wọ́n ń jàǹfààní àwọn tó wà òkè? Kí ló ṣẹlẹ̀ sí mi now? Okay, ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe wáyé láti bí oṣù kan sìn, anybody ò toast yín, anybody ò ask yín out tàbí. Wọ́n toast mi o, kódà DM mi ti kún. Àkúnwọ́ sílẹ̀ ni mi ò tẹ̀ tí lè ṣe tán gan. Wá wò wọ́n tí wọ́n fowó lé mi kiri. DM tí yín ó kún àkúnwọ́ sílẹ̀, wọ́n tún fowó lé yín kiri. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé náà. Èmi tẹ́mi wá jábúrò tí yín, ẹ wá ní kẹ́mi má wọrí. Mi ó jẹ́ ní sùúrù fún rẹ. Mama ló yí lórí. Mo máa yí lórí. Mo tiẹ̀ ti yí lórí ni. Mo ti yí lórí pátápátá, orí mi ti yí báyìí. Ó ti yí báyìí. Kò tiẹ̀ ní solution. Ó ti yí. Orí mi ó ti yí. Kẹ́mi. Ó ti yí ó ti sá mi. Ẹ wá gbà mí lọ́wọ́ ọmọ ẹ̀. Ẹ mo máa sọ tèmi fún ẹ, ò fẹ́ gbọ́ tèmi mọ́ tiẹ̀. Where can I keep this thing? Where can I put it now? Ibo mo lè fi sí o? Ibo mo lè fi sí o? Fi síbí. Ó ti wà ń bẹ́ kó tètè ṣe kíá. Mama slow ni. Ẹ wò gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí ẹ mọ̀ pé mi ò nífẹ̀ẹ́ sí ẹ mọ̀ pé ó sọ lórí ni bọ̀dá yìí. Mo gbọ́ wọ́n ti ń bọ̀. Mo gbọ́ wọ́n ti ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Pápá. Ọ̀sẹ̀ mi máa pè mí pọ̀pọ̀ mọ̀, mo tún oúnjẹ fún yín. Oúnjẹ fún mi lóṣù wo nínú ọdún yìí? Oṣù wo lóúnjẹ fún mi? Oúnjẹ fún mi ní December 31st. Lẹ́yìn yẹn ńkọ́? Àbí bẹ́ẹ̀ kọ́? Bọ́dá mi ẹ káàbọ̀. Ẹ wo bí kí ni nǹkan tó ṣe yín? Torí mo gbọ́ tó sọ wípé wọ́n ti ń bọ̀. Ta ló ń bọ̀? Ta lẹ̀ ń retí? Kí ni tó ṣẹlẹ̀? Bọ́dá mi kò sí nǹkan kan. You can talk! Where would I keep this thing now? Kò sí nǹkan kan, ó lè ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí. Yọ síbí. Bọ́dá Saamu. O lo eyelashes ni. Irọ́ bó ṣe rí nìyẹn. O lo eye contact ni. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Bójú ẹ̀ ṣe rí náà rèé. Ojú ẹ̀ ń yíbò. Ojú ẹ̀ ń yíbò. Díẹ̀kọ́tò. Bra Saamu. Tó o bá fẹ́ jìn, kí ni tó ṣẹlẹ̀ tó fi ń gbọ̀n? Ó sọ̀rọ̀ náà àbí? Olójú kówó ọdún bíi frog light, ó sọ̀rọ̀ náà àbí? Bra Saamu ẹ fi mí lẹ̀ o. Owó ò lé ò jẹ́. Owó náà ò jẹ́. Owó mi ò jẹ́. Kí wá ní kókó fóònù tó ń tẹ̀? Sọ fún mi. Kò sí wàhálà. Ṣé kò sẹ́ni tó lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi nínú yín? Nítorí pé PA mi ò sí nínú ilé ń sìn, kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ fún mi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bìlà. Nínú ilé yìí ni mo sọ, ojú èmi àti yín báyìí ó ló máa ṣe pẹ̀lú ṣìtẹ́yìn. Kí ló ṣẹlẹ̀? Ọgbọ̀nrún. Àmọ̀ràn. Orí mi ń wú. Nǹkan kan ṣẹlẹ̀ nínú yàrá mi. Ṣé wọ́n á ṣe mítìn ní àpapọ̀ àwọn ògbò nínú yàrá mi ni? Orí mi tóbi. Nǹkan kan ti ṣẹlẹ̀ níbí. Ẹ gbà lẹ́ni. Ohun tẹ́ ẹ dákẹ́ fún tẹ́ ẹ sọ yẹn, ẹ gbà lẹ́ni, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ògo. Ẹ̀rógo. Ẹ̀rógo. Go. Ẹ̀rógo. Mo dáràn.
ẹ̀rọ̀gò nínú yàrá mi ẹ̀rọ̀gò go 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 go. Mo dáràn ìgúnnugó nínú àpò aṣọ mi. Ṣé kò ti wọnú yàrá mi ni? Kí ló wà nínú báàgì? Ẹ̀rọ̀gò go go ẹ̀rọ̀gò. Kí ló bẹ̀? Kí ló bẹ̀? Ṣé kú wọnú báàgì mi ó wá dèrè ẹ̀pá ni? Àfi kí n fọ́ sí àmọ́ eku yìí lórí o. Àfi kí. Is your boy? Who is that? I know it's rat. Is your beard? Who is my beard that I'm paying that is doing this? Baba Giga. Who is Baba Giga? Your handsome beard. No. This is rat. It's your boy. It is rat. It's your boy. Big rat. Big rat. Ìjọ wo lè kú wá dín lábá ìtorí Ọlọ́run? Ayé tí wá bàjẹ́ tó eku sọ̀rọ̀. Big rat. Kí ló ṣe nù bí? Kí ló ń fi àjòṣe lọ́wọ́ nù yàrá mi? Kò sí wàhálà, kò wà ní gbọ́dọ̀. Máa bá yí ẹ̀jẹ̀ ni o. Ní wọ orí ẹ̀ ti dàrú. Mi máa di ẹ̀ mọ́ rí. Ẹni wà bẹ́ẹ̀ ni. What's going on? Ẹni wà bẹ́ẹ̀ ni. What? Rasam, what's going on? Can you say this? I met him in the apple in my room. Baba Giga, kí lẹ̀ ń ṣe nínú àpò nínú yàrá bọ̀dá Saamu? Exactly, ẹ bá mi bí wọ́n pé kí ló ń ṣe inú àpò. Ẹ̀wọ̀ ẹ ní sùúrù o. Ẹni pé wọ́n ti ń ké, ẹlẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ o. Professor, I'm a fool. Bí mo ṣe kúrò tó lọ́pọ̀lọ́ mi ṣe kúrò this time around. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, àwọn olórí kì í gbé àdó ìsínú yàrá yìí. Ibẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ rí sójú rárá títí tí kú yẹn á fi kúrò lórí yín. Àmọ́ jẹ́ believe wọn mo ṣe ní kí lọ gbé síbẹ̀ just because of the love tí mo ní sí yín. Ní sùúrù, gbogbo wọn pátápátá ni wọ́n sọ bí àbí. Bẹ́ẹ̀ni sir. Títí kò dọ̀tún. No, he's not there. Shut up! Rasam, when I don't see this dude, I know he's up to some. This guy right here is a snitch. And what we do to snitches? We yank them up, bro. Give me the honor, bro. My G, you've been with me for a very long time. Tàbá máa dálẹ̀ tàbá máa tún ṣàórí ìwọ náà ti bàjẹ́. But tẹ́lẹ̀ ṣe yìí lè lágbára jù. Mo píkẹ́ gẹ́gẹ́ bí PA. Mo dẹ̀ ní màmá sanwó fún ẹ lóṣooṣù. Àbájọ sọ̀rọ̀ bẹ́ẹ̀. A sọ bẹ́ẹ̀. Inú ilé tó ń gbé yèmí ni mo lo power tó fi ń gbénú yàrá tó ń gbé. Bẹ́ẹ̀ni. 3-5 lájọ ṣàdéhùn. Exactly. Ṣé mo jẹ́ ẹlẹ́wẹ́? Rárá. Ẹ̀jẹ̀ mi rí. Mo jẹ́ ẹlẹ́wẹ́. Rárá. Bó ṣe wá sọ̀rọ̀ kúkú yẹ kó sọ fún mi. I'm sorry. So automatically ẹ̀yin mọ̀ pa kan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ kàn pretend ní àbí. Nítorí kí lẹ ṣe pretend. Ta lẹni tó gbé kíní ìfún ẹ̀ gangan nínú wọn tó gbé ilé ẹ̀ lọ́wọ́ báyìí nínú wọn. Sọ fún mi. Yoshibi. She said it's an anti-coup. Yoshibi. Baba Giga, ó gọ̀gán o. Ó gọ̀ gidi gan ni. Mo set ẹ up ni. What? Wo ni what? Nígbà tó yẹ pé bọ́dá Saamu wọ́n gbé wá sínú ilé ó wá ìpòsẹ̀ lé wa lórí ó wá ṣe ṣọṣọṣọ kiri ó ń tọ́jú bọ́ gbogbo nǹkan tá à ń ṣe ìwọ ló máa mọ iye ẹran tá à ṣe sínú ọbẹ̀ tí tọ́bẹ̀ bá jiná tán tó máa lọ́ka boroboro fún wọn. Bá a fọṣọ náà àwọn nìkan iná lọ máa rí aṣọ tó wà ní aṣọ tá a fọ ọmọ àlọ́ sọ ń bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀. wàhálà ti pọ̀ jù nínú ilé yìí ó lè máa kúrò nínú ilé yìí fún wa ni wàhálà ti pọ̀ jù. Now I get the source of your ìṣòro. Mo ti lórí sí ìṣòro yìí. Ẹ mọ̀ sẹ́ẹ̀tì bọ̀bọ̀ ìhọ́ọ̀pù ni nítorí pé ẹ rí i pé mo nífẹ̀ẹ́ torí pé ẹ rí i pé mo like ẹ ó ti yé mi. Stand up. No, don't worry, just stand up, dìde. Kó o bẹ̀ dọ̀tún bá ń gbọ́ bá ìfapò kó o lára ẹ̀. Ìyá bọ́lẹ̀. Hug me.
Hug me. Hug me tight. Thanks, sir. Thanks, sir. Thanks, sir. Má sunkún mọ́. Lára ìyàtọ̀ ló ń kọ́ pé ó máa wá jẹ láyé ìkan ló jẹ yìí. Mi ìmọ̀ 99 tó kú o, àmọ́ ti mú kan kúrò ńbẹ̀. Ẹ máa gbọ́, kò sí nǹkan kan tá ẹ lè fi ya èmi àti ẹ̀. Àmọ̀rú yín dáadáa, ẹ̀yin èèyàn burúkú tẹ́ wà nú ayé yìí. Tẹ́ ẹ bá ti rí i pé àárín àwọn méjì ń dùn tó ń dán báyìí, gbogbo ọ̀nà tẹ́ máa fi tú wọn ká pẹ̀lú lára ara yín òun lẹ máa wá. Tọkọtìyàwó mi bá wà táàrin wọn bá smooth, ẹ bẹ̀rẹ̀ sí ní rojọ́ káàkiri. Ẹ lè ṣe débi wípé ẹ wá gbòtẹ́ẹ̀lì fún yàwó, ẹ sẹ́ẹ̀tì ọkùnrin kan pẹ̀lú ẹ mú fọ́tò ẹ yá wọn, ẹ wá sẹ́ǹdì ẹ̀ sọ́kọ, ilé wọn bá túká. Ọkùnrin ẹ̀gbọ́n lọ́ṣọ́ fún àbíkẹ́ ẹgbẹ́ rìstọ̀ fàákà, ẹ wá mú fọ́tò náà ẹ tún yá wọn, ẹ sẹ́ǹdì ẹ̀ síyàwó káàrin lè túká. Ọ̀rẹ́ méjì ẹ bá àárín wọn jẹ́ kí lè fẹ́ gain lórí pé mo lọ́ọ̀fù ọmọ ìmúmú wá nulẹ̀. Èwo ni mo fẹ́ kó kú nù gbogbo yín. My dear, yes, sir. Don't worry, okay? All right. Continue doing your job. All right. And nothing will happen to your 3-5. Amen. Okay? Amen. Nothing. Pẹ̀lú eléyìí tó ṣe yìí, mo fi 200 kún. Owó ẹ̀ lóṣù di 37. Máa fún ẹ ní ọmọlúàbí kan, Goldberg kan. Máa fún ẹ ní Ayọ̀lá Pando Yàmù kan. Ohun tó bá wá wù ẹ́, máa tún gbé ẹ lọ sí Twins Fagẹ́ supermarket lọ mú nǹkan tó bá wù ẹ́ ń bẹ̀. Orí ẹ̀ pé, ọmọ rẹ̀. Ẹ̀rí náà wo? Ìran gidi ẹ̀rí wo mo ṣe sọ fún yín. Ẹ wo bọ̀dá mi, á bẹ́tà kẹ́ ṣọ́ra yín lára ọ̀gbẹ́ni yìí. Ṣé bẹ́ẹ̀ bọ́nu eléyìí ni? Èyí tó máa ṣe fún yín lẹ́sẹ̀ ní bọ́m̀bẹ̀ mọ́. Mo dáràn. Ṣé atẹnu ló ti sọ̀rọ̀? Àbá ti bi tó ò ti ní. Kébì bó. No, Pele, you didn't say that. Mo lè ráyè sọ fún wọn because wàhálà ló gbé dé ìgbà tó dé. Olójú inú fìyẹn lẹ̀ jẹ́ kó tó. Wo bí you want to see me àbí? Ogun wà nínú ilé mi, ó ní mo yanjú lọ́wọ́. Àwọn kan ló ń bá píyè mi ló ń bá fa wàhálà lọ́wọ́. Píyè wọ́n bá fa wàhálà lọ́wọ́, mo dẹ̀ ń bọ̀. O tó ló wá gbà ní ìmọ̀ nǹkan tó tiẹ̀ torí ẹ̀. Ẹ̀kúnlẹ̀ báyìí, ibẹ̀ ni mo gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó. Àbúrò mi ní sùúrù mi fẹ́ rọ fáńdù ẹ̀ ọ̀rọ̀ là ń sọ ìwọ tó ń lérí sí mi kò ní nǹkan tó gbé jẹ sínú ọ̀rọ̀ là ń sọ mi ò bẹ́ẹ̀. Àjò tẹ́ ẹ fi bó ṣe ń pè mí bọ̀dá mi ẹ̀ nínú bí mi sí. Ní ẹ̀ṣẹ́ ọ̀rá filẹ̀ ẹ̀ṣẹ́ náà filẹ̀. Wípé ojú mi máa rí agbára tèmi ò ní ká àbí. Máa bọ̀ jàre kó já yanjú ọ̀rọ̀ yìí ní kíákíá nítorí mo yìí lọ síbì kan náà ni o. Mo yìí lọ bì kan ni o. Because ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ó ń dùn mí lọ́kàn gan-an. Feelings mi dẹ̀ ń sọ fún mi wípé ẹ̀yin nìkan náà lè rí solutions ẹ lè bá mi rí solutions. Ó wà confidential. Kind of. Bí ọ̀rọ̀ àṣírí èmi ló lè sọ fún àìmọye àti baálẹ̀ ti pásítọ̀ ládùúgbò èmi náà ń sọ̀rọ̀ fún òun náà dẹ̀ bá wa ṣe àhándù ẹ̀ dáadáa kò dẹ̀ ní síbi. Ṣé mo kọ́lá bùkù èèyàn ni ẹ ṣe sọ̀rọ̀ fún ọkùnrin ní ìnáwó mo sọ̀rọ̀ àṣírí fún yín ṣó yẹ kẹ́ wá máa sọ kiri àdúgbò. Ọ̀rọ̀ àṣírí wo ló sọ fún mi tí mo sọ káàkiri àdúgbò? Ọ̀rọ̀ àṣírí tèmi sọ fún yín. Ṣojú ti níkẹ̀ lọ ni. Ṣé gbọ́ báwo ni? Ṣojú ti níkẹ̀ tó sọ fún mi lọ ṣé o dẹ̀ pé láṣìírí ṣé mo sọ̀rọ̀ fún mi ni? Ó sọ fún mi pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ọ̀rọ̀ àṣírí ni. Ẹ ṣé gbà tí mi wá sọ fún yín pé àṣírí ṣé mo ní kẹ́ máa sọ kiri àdúgbò ni. Ìwọ iná ló jẹjẹ kí mọ̀ pé níkẹ̀ ó lọ ṣèdí ni ó dẹ̀ tún ṣe àyà. Ìdí níkẹ̀ bá dàbí márùwá ọmú níkẹ̀ dàbí táyà tipa. Mo dẹ̀ bí ẹ̀rẹ̀ pé bó ló ti ṣe oníyàbá ló ti ṣe ó lè dídí sọ ní ìwọ fúnra rẹ̀ báyìí òun ló fẹnu ara ẹ̀ sọ òun ló sọ pé ìdíye ó ṣe ní 3-5 ó dẹ̀ sọ mú ṣe ń 2-5. ṣe ra ayé ní ìta ṣe rí mo tún sọ̀rọ̀ àṣírí fún yín ẹ̀ tún gẹ̀tẹ̀ ráìtì. kí ni ṣé 3-5 ni mo pè é ni. èlò ló pè é 3,000 ni mo sọ 3,000. nísìrò èwo ń bẹ̀ ṣe ìdí ní àgbáyà. méjèèjì ló ṣe 3,000 ẹyọ kọ̀ọ̀kan. méjèèjì 3,000 ni.
kò lè jẹ́ méjèèjì 3,000 olùyí ò pé máa ṣe méjèèjì 3,000 lórí burúkú ni ẹ. ọmọ tó sọ fún mi ni. kí ni kókó sì dánu jàre ọ̀rọ̀ àṣírí wo ló sọ fólú ẹ. bí ẹ máa lè ṣàṣírí fún yẹn máa ṣe ṣọṣọṣọ kiri àdúgbò. kí ló sọ fún mi. mílẹ̀ orí ẹ bàjẹ́ kí ló sọ fún mi fún. láṣírí kọ̀ọ̀kan. olóṣì ìtọ́ sọ fún mi nípa tòjò ṣé kì í sá ṣé tó sọ fún mi nípa tòjò orí ẹ ti bàjẹ́ ní ìlànà òṣì ó máa pàkúta sọ̀rọ̀ téèyàn sọ máa di ajáre ọ̀rọ̀ àṣírí ẹ tó ló fẹ́ sọ fún mi jàre. ẹni pẹ́. no àlọ́rọ̀ tó ló ń dùn ẹ́ lọ́kàn tó ló fẹ́ bá mi sọ ṣe bó sọ́ọ̀sì tó ló wà confidential. Sàámú ẹ mọ ọkọ tó ṣe ẹ má bọ́dà mọ́ mi ti ẹ̀rọ tí gbogbo ẹ ti fò lọ nínú bírèènì. ọ̀rọ̀ tó lọ́rọ̀ ayé ẹ tó ń dùn ẹ́ lẹ́mìí. ẹ kò sí wàhálà tó o bá sọ fún mi lọ sọ́sọ́ gírí. ẹ mọ̀ kì í ṣe pé bóyá mo sọ wípé kẹ́ bá mi wá yàwó bọ́ ẹ mọ̀ ọmọ tó máa fi mí lọ́kàn balẹ̀ ṣóyé yín mo ní ìdánmọ́ nílé ayé mi pẹ̀lú Saamu reason tí mo ṣe ní kí n tí mo ṣe wá bá yín kábíyè sọ̀rọ̀ ni. dẹmọ ló máa pa yín sà dẹmọ akọ burúkú ló máa pa yín ẹ fẹ́ kí bá yín wáyàwó àmọ́ ìfọ́mọ̀ tó máa fi yín lọ́kàn balẹ̀ ṣé ọmọ tó máa fi yín lọ́kàn balẹ̀ ṣọ́ǹtà lórí igba ni ṣó wà ní Shoprite so nípa ìdí èyí ẹ ṣẹ̀ṣẹ̀ sọ́ọ̀sì ni èmi náà máa fojú fílẹ̀ káàkiri máa wo àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ gidi tó níwà bí. ọmọ tó níwà àbúrò Saamu. tó wà responsible. exactly. téèyàn máa lè bá sọ̀rọ̀ tó dàbí àwọn ọmọ mọ́mí ọmọ go inside. mo kí wọ́n tí mo sọ ó yé yín. ó yé mi ẹ̀ ní ẹ̀wọ́ ọmọ tó níwà tó wà òkè dáadáa ibo lèmi tó fẹ́ rọ́mọ tó níwà. bọ́dá Saamu ẹ kúlé o bọ́dá Saamu ẹ kúlé. àìṣe ẹ káàbọ̀. ọ̀nkú ẹ ká sọ. ẹ ká sọ. kí lẹ̀ ń wò ẹ máa pẹ́ lé o ẹ máa pẹ́ ẹ̀ ní ríyàwó rárá o gbogbo obìnrin lójú yìí ń wò àkìlọ̀ special àrẹ ilé ìtẹ́ wò lọ àtiwájú àtẹ̀yìnbó lẹ rí no tó bá jẹ́ pé lílé wa padà pick tẹ́ sọ pé ẹ fẹ́ fẹ́ problem ńlá ni torí nǹkan tẹ́ ẹ máa enjoy ìlàrá ẹ gangan ó ti block lójú abẹ́ o. kí lẹ mí ìgbà pé ó ti block. kò lójú abẹ́ ni. kí lẹ mí ìgbà pé ó block. ẹ má dẹ̀ra yín láàmú lórí ẹ̀rọ mi mo tẹ́ ń wò fún mi mo sọ fún yín kí lẹ̀ ń wò fún ayé yìí bá a sọ̀rọ̀ àìtí yanjú ẹ̀tàn ẹ̀ ń wo. bùdá mi ẹ kúlé. ẹ pẹ̀lẹ́. káàbọ̀. ṣé ti jẹun. orí ẹ ò pé jọ́ olóbi mi léèrè ní pé ṣé mo ti jẹun sọjọ́ tó bí mi ní pé ṣé mo ti jẹun àwèrè orí Mercedes ìrẹ́ni tó jókòó ó wá ń wo àwọn méjèèjì ó wá ń wo lógo Mercedes yẹn bíi gíláàsì wọn tí mo pa àwọn náà ní àbí wá ń wọ gbogbo ọgbọ́n tó lè fi wọlé kó sì dànù. bọ́dá Saamu. ìlànà òsì àkúmọ̀ kókó iṣẹ́ tẹ̀ ń ṣe nílé ẹ̀ níṣẹ́ ẹ̀ làbọ̀ kẹ́tì ẹ̀ fi jọ ọ̀yàn kẹ́kẹ́ wáṣẹ́ kankan ẹ̀ máa ṣe irọ́ ẹ má wo eléyìí o ẹ rí i pé rándú ni tẹ́ ẹ bá gorí ẹ̀ máa fún pa kò dẹ̀ ní make sense aṣọ tó dẹ̀ wọ̀ yẹn ìsàlẹ̀ àpótí ẹ̀ ló ń lọ bẹ́ẹ̀dẹ̀ gan ló ti ń bọ̀ ẹ má dára yín láàmú eléyìí ò lè wọ́ọ̀kù. ṣé kí ẹ wá ṣe irun yẹn sìn. ẹ má wòrí tí yín ẹ má wòrí tí yín o mo ń bọ̀ o mi ní pẹ́ mo ń bọ̀. Saamu káàbọ̀ ẹ kúlé ẹ pẹ̀lẹ́ ọ̀nkú sáré wọlé kò bá lọ dẹ̀. sáré wọlé bíi ti báwo kí ló ṣẹlẹ̀. wọlé ni mo sọ fún ẹ wọlé mo sọ fún ẹ. ó ga o. alágídí ó stubborn jù. bùdá Saamu ọmọ yìí. ọmọ wo lọmọ yìí tẹ́ ẹ̀ náwó ẹ má bà ilé ìsọ̀rọ̀ ẹni pé stubborn ẹni tí mo sọ fún yín pé ó ní agídí burúkú bóyá ìwà yẹn ó ti bímọ 3 bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló dẹ̀ bí fún bóyá ìwà yìí ṣáà pé gateway harness wà harness ní bí ìjẹ́ funfun lé mọ̀ṣú ẹni àkọ́kọ́ tó kọ́ bímọ fún babaláwo ni ẹni èkejì tó máa bímọ fún àgbà fàǹlá ni tó gbówó tó dẹ̀ gbóhùn ẹni kẹta tó máa bímọ fún ní àgbà wòlíì káyì ìyẹn tún gbóhùn ju bó ṣe yẹ lọ tẹ́ ẹ bá dọ̀dọ̀ ẹ̀ bó ṣe wà yẹn ìjà spiritual ẹ máa jà tàyé yìí máa fi tán ẹ má dọ̀dọ̀ ẹ̀ rárá tó bá ti jẹ́ àwọn méjì tó kọ́kọ́ wọlé yẹn bẹ́tà bọ́ tó wọlé yìí bá jẹ́ ẹ pọ̀ jù. ìwé bùdá Saamu mi tiẹ̀ láìkì kankan ni wọn náà mẹ́ta wọ́n ń ṣe taste nǹkan tí mò ń wá bùdá Saamu. kò sí ẹ̀sìn wàhálà kò nù lé yìí o nù àwọn tó ń wọ̀ nù bí yìí o kò sí kankan tẹ́ fẹ́ rí ń bẹ̀ àmọ́ ṣé wá rí. kẹ́mi o tún ti fẹ́ wá bá mi sọ̀rọ̀ ọjọ́ sí àbí
kó wá farabalẹ̀ kó sọ gangan ni torí mi mọ̀ tó fà tó fi bínú lọ́jọ́ sí ẹ̀wọ̀ ọmọ ẹ̀wọ̀ ojú ẹ̀wọ̀rẹ̀wọ̀rẹ̀ ó dàbí flashback òyìnbó ó dàbí photocopy àwọn China. Kí ló fọ́ ni? Kí ló tẹ̀ ń fi mí ṣe yẹ̀yẹ́? Kẹ́mi mo ṣe máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ níwọ̀n ọmọ tó jẹ́ pé ó máa ń láìkí kó wá bá mi sọ̀rọ̀ àṣírí tó láìkí kó fàṣírí pamọ́ sí mi lọ́wọ́ mo ṣe máa. Mo lè kí pé mo bá rí iye dìbẹ̀tì ní fi mí yẹ̀yẹ́ kí ni túbọ̀ gbogbo yẹn ẹ̀kọ́ ló pẹ̀lú ẹ̀yìn ni ẹ̀kẹ́ ni ó ẹ̀kẹ́ ni. Èmi ké abẹ́gbọ́n tó sọ lẹ́ǹkẹ́ ni. Bọ́dà Saamu irú ọmọ tí mò ń sọ lélẹ̀ yìí irú ọmọ yìí bó ṣe set ó ga ọmọ yìí pé. Ìyẹn Kẹ́mi kò sí wàhálà tó bá yẹ pé Kẹ́mi náà lè fẹ́ kò sí wàhálà múmọ̀dọ̀ yẹ ẹgbẹ́ ilé ìyá olóyìdí ló ń gbé Kẹ́mi ibẹ̀ ló ń gbé múmọ̀ tó bá yẹ Kẹ́mi lè fẹ́ yẹ òṣì problem máa lọ bẹ̀ máa lọ sọ fún pé ó yá máa bọ̀ ni àmọ́ ó ṣe wá sọ fún mi pé ẹ̀ǹkẹ́ yìí tó sọ sí tó sọ pé ẹ̀ǹkẹ́ yìí tẹ́ ẹ bá wọlé tẹ́ ẹ bá fẹ́ ra yín tó bá lẹ́ ẹ̀ǹkẹ́ kẹ́ ẹ má máa yìí. wọ́n ti sọ ajá àwọn yìí rí ajá yẹn ó ti mojú mi bí nǹkan mi àìmọye ìgbà tí bá dìbò máa fọwọ́ ra lórí báyìí ni. Gbárí yẹ báwo ni bọ́m̀bọ́ì bọ́m̀bọ́ì ó fẹ́ kí mi Gbárí yẹ alfa. Not too far. Wọ́n máa sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní Gbárí yẹ ti farasin síbí ó ti wà bíi dáadáa kí ló ṣe ń bí. Kí lèmi ṣe mí. Kí ló ṣe ń bí. Ṣé fẹ́ sọ pé ẹ̀ mọ̀ bí Kẹ́mi ṣe jẹ́ sí mi ni. Báwo ni Kẹ́mi ṣe jẹ́ sí ẹ. Báwo ni Kẹ́mi ṣe jẹ́ sí mi. Ó dáa o ìkáwọ́ mi ni Kẹ́mi wà. Bẹ́ẹ̀ ni. Ó dáa kò sí wàhálà wọ́n kí ẹ torí àwọn lọ. Ẹ kásán jàre ẹ kásán. Ẹ pẹ̀lẹ́ mílíọ̀nìà tí mo mú wá rè ó fẹ́ wá rí Kẹ́mi. Sísá mi. Kẹ́mi mo wà ń tàn bí báyìí. Ṣé bọ́dà Saamu kọ́ mò ń gbọ́ yẹn? Ohun wọn kúkú ni. Kẹ́mi mo wà bí. Kí lẹ wá ṣe lè wa? Ó dà ẹ jẹ́ kí n bá yín ta. Kí ló ń sọmọ yìí? Ṣẹlẹ̀ ìyá wèrè ni. Kí ló ń ṣe Kẹ́mi tó ń ṣe bẹ́ẹ̀? Bọ̀m̀bọ́ì ẹ má jà ẹ gbà lọ́wọ́ ẹ̀. Bọ̀m̀bọ́ì mo jọ rẹ̀ pẹ̀lú gbẹ̀rẹ̀ ní sùúrù ẹ̀jẹ̀ dúró mi mọ́kàn tí mo lọ ṣì ń ṣe fún mi ṣá mo fẹ́ lọ sọ̀rọ̀ tẹ́ sọ fún mi pé kí n sọ fún wọn yẹn mo fẹ́ lọ sọ fún wọn wọ́n lè bẹ̀rẹ̀ sí ní fi mi ṣe yẹ̀yẹ́ olówó mọ́ kí mi lójú gbogbo àwọn èèyàn ni. ló wá lọ yọ̀ bó ti sà tó bá lọ fún bẹ́ẹ̀ ṣe wọ́n lè ṣe é kọ́ àbí tó fi ṣe rẹ̀ léṣe. Ó yá má bọ̀ ó ti tó. Wọ́n sọ pé òun wà níbí mi ì sí rẹ̀ anybody ṣá. Kí ló ṣe? Èsì ń ṣe mí ṣàkàrà ara mi dá. Ara yín dábàá. Orí yín burú ni àní kí lẹ̀ ń wá tẹ̀nu ẹnu wèrè kiri kí lẹ fẹ́ lá kí ló ṣe yín. Yẹ náà ẹ ń ṣàlàyé ẹ fún ẹ. Ok. Adá fún ẹ. Mo ti gbọ́ pé èsè nìkan yóò fẹ́ pàtó. Èmi yóò dẹ̀ ń wò yìí. Èmi nídìí ìyàwó. Ìmọ̀ bá bá mi gbé káàjọ máa wà dálẹ̀. Torí ẹ̀ gangan ni mo ṣe wá pé kí mi jù gbá ẹ kí wọn náà jù gbá mi padà kájọ má jù síra wa. Mo rò pé lórí burúkú ni. Kò rí. Mo rò pé kò fẹ́ bẹ́ sú ẹ fún yín àbí ẹ ti ya wèrè mọ́ tilẹ̀ ni. Kò ya wèrè. Èmi lẹ́rí tẹ wá dúró tì tẹ́ ń yọ àwọn síta ẹ̀rọ lórí burúkú sáìsì yín tẹ́ lè lọ máa gbá nǹkan mọ́ èmi lẹ́ ń fi wèrè lọ. Èmi sexy. Ẹ kí ṣe mí. Èmi rẹ̀ èmi ti máa jà. Ọ̀dẹ̀ ní díẹ̀ báyìí. Wálé màmá ọmọ rẹ rí mo jẹ́ ẹ èmi náà ń ṣeré wa má bínú ẹ má bínú ẹ má bínú èmi ẹ jẹ ìbúrẹ́ ẹ má bínú
Akú má bínú. Ó ti tán báyìí. Wo sẹ́ńsì àbíkan pè ẹ́, o máa lélẹ̀. Mi rè wípà. Èmi. Sórí ọ̀sán rẹ ìrí gbajúmọ̀ ti wá. Ikọ̀ wọ̀. Ẹyẹ oko lásán rè máa fi mú. Ṣé o gbọ́tọ̀ eṣin rí? Eṣin òun rè yọ owó mi. Iṣẹ́ máa yọ. Ń bọ̀. Kò ní dáa fún yín. Ayé yìí máa bàjẹ́ ni olórí burúkú bàbá òfò. Mo ti ṣe calculations ti tèmi. Yes, mo ní account yẹn lọ́wọ́. Mo ń retí ẹ̀ máa bọ̀. Tó bá dẹ̀ ti dé wàá rí. Ìwọ, àní mò ń dúró díẹ̀ má bọ̀. Mo ti ṣe ó ti wà clean. Okay, mama expect it. All right. Jọjẹ́ ń pẹ́ padà. Kẹ́mi. Mi ti ń lọ nínú sísítà mi. Níbo ló ń lọ? Kẹ́mi níbo ló ń lọ? Mo fẹ́ lọ wá solution sọ̀rọ̀ ayé mi. Kẹ́mi. Ń gbọ́n yín. Solution? Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ ayé? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Sísítà mi ṣé kò sí? Ẹ̀dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni? Ṣé ó ní nǹkan tẹ́ ń fọ̀rọ̀ ayé mi ṣe bí mo ṣe wà yìí ni? Ẹ̀yin wọra yín náà. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ ń sọ fún mi pé ọkùnrin disturb yín, wọ́n kún DM yín, wọ́n tún fowó lé yín kiri. Èmi gan tí mo jẹ́ òlu ẹlẹ́jẹ̀ tútù, mi ò rí èèyàn kan ṣo báyìí kó pè mí. Ẹ wá ní kí ló dé? Kí ló dé fún kí ni? Bọ̀ Kẹ́mi, wọ́n ṣe wá gbé bàgbá nípò ó fẹ́ kúrò létè mi. Ó yẹ kí n kú síbí ni. Ó yẹ kí n kú síbí ni. Ẹ wo ẹjọ́ tó rọ lọ. Ẹ wo ní ọ̀la ẹjọ́. Sísá máa bá yín jà. Sísá mi ẹ wo mi láìkẹ́ o. Mi láìkẹ́ o. Ó lè jẹ́ kó lọ. Ẹ ká sọ ma, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ bíbá? Ẹ gbà mí lọ́wọ́ Kẹ́mi. Ó ní òun fẹ́ kúrò lé mi ni. Kó máa parẹ́ sí mi lọ́rùn. Àǹtí Kẹ́mi, ṣé mímí àti yín ti jọ sọ̀rọ̀? Mo ti sọ fún yín pé gbogbo ìṣòro yín ẹ gbé síwájú Olúwa. Tẹ́ ẹ bá sọ fún Ọlọ́run, báwo lọ́lọ́run fẹ́ ṣe mọ nǹkan tó ń ṣe yín? I'm sure he will definitely find a solution to it. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ gbàgbára tó ga jù, mo fẹ́ gbá iná tó lè jagun, mo fẹ́ gbàgbára tó lè ṣẹ́gun èṣù nínú ayé mi ní bàbá. Mo fẹ́ gbàgbára tó ga jù, mo fẹ́ gbá iná tó lè jagun, mo fẹ́ gbàgbára tó lè ṣẹ́gun èṣù nínú ayé mi ní bàbá. Mo fẹ́ gbàgbára tó ga jù, mo fẹ́ gbá iná tó lè jagun, mo fẹ́ gbàgbára tó lè ṣẹ́gun èṣù nínú ayé mi ní bàbá. Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Sista, mo kí yín wípé ẹ kú oríire. Mo kí yín wípé ẹ kú àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ méje èyí tí ẹ gbà tán yìí. Ààwẹ̀ tí ẹ gbà yìí Ọlọ́run ti lò ó láti fi ṣẹ́ ogun fún yín. Àdúrà tí ẹ gbà yìí Ọlọ́run ti lò ó láti fi tú àṣírí. Mo dẹ̀ gbà ládùúrà wípé àwẹ̀ àti àdúrà náà kò ní lọ lásán. Àmín. Sista, gẹ́gẹ́ bí a ṣe ń mú mi rí ní nǹkan bí ìgbà tó ṣe díẹ̀ sẹ́yìn, kí ni àwọn ìrìn àjò tí ẹ ti rìn àbí ìgbé ayé tí ẹ ti gbé pẹ̀lú àwọn ọkùnrin nígbà tí wọ́n ń dẹnu kọ yín débi wípé ìkànnù wọn fi kan orí yín mọ́gi? Orí mi mọ́gi kẹ̀. Bọ́sọ̀ mi ò mọ̀ because gbogbo àwọn period ten sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí ò lọ́pọlọ ló ń dẹnu kọ mí gbà yẹn. Òtún wọ́n mọ́. Iwájú wà ń bẹ tẹ̀yìn wà ń bẹ gbogbo ẹ̀ gbọ́n ó make sense. Baby. Hello baby. Ẹgbọ́n èmi lẹ́ ń pè. Ìwọ báwo? Ẹgbẹ́ ọmọ mi ni wọ́n jáde lọ́jọ́ kò sí ẹ̀ tí mo fẹ́ rí gangan lélẹ̀. Èmi. Yes. Èmi lẹ fẹ́ rí. Ó dà ṣé kò sí. Kò tiẹ̀ wá sí anything. In fact ibẹ̀ ni mo jókòó sí tí mo ti sáìtì yín. Wọ́n pẹ́ ṣé ọmọ ló straight báyìí tó dún tó báyìí? Mo fẹ́ mọ ibi tó fẹ́ wọlé sí ládùúgbò yìí. Ọmọ mo fọ́ fún ẹ. Mo nífẹ̀ẹ́ dákú. Kò ní dáa fún yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Ilẹ̀ tẹ fẹ́ wọ̀ yẹn, ilẹ̀ ẹ náà lẹ máa wọ̀. Lágbára Ọlọ́run lágbára àwọn tó nílẹ̀ àtàwọn tó ní wákàtí, ilẹ̀ ẹ náà lẹ máa wọ̀. Lẹ́ni dẹ́ni tí ò ní dọ̀la. Olórí burúkú ni yín ni. Ẹ máa wọ́n sẹ́ẹ̀tì yín ni. Èmi láyé mi. Ẹ mú panama, ẹ gbé sórí àǹkàrà. Ẹ wá ń pè mí, èmi. Ẹ wá gbé àpò olórí burúkú ẹ gbé sọ́wọ́. Baálẹ̀ inú gbó tẹ wà yẹn, igbó yẹn lẹ máa kú síbẹ̀ ṣe wà yẹn o. Babe kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé ojúgbọ́n náà wọ́n fẹ́ fẹ́ ẹ lọ ni? No, ṣé àwọn tó ń rún ẹ ṣé wọ́n dáa ju aláyé ìlọ ni? Ẹ wá
gbogbo ẹnu òṣì sọ oúnjẹ àrí kí ló kọ sí ibẹ̀ àbí ṣé tẹ bá dákún nǹkan tó wà lẹ́yìn tí ṣé nìkan tẹ máa fi ká mẹ̀ dáhùn ni àbí ta ló pè é sọ̀rọ̀ tẹ́ gbẹnu òṣì tẹ́ gbẹnu ìdákẹ́ gan-an. ọ̀gbẹ́ni olórí burúkú sọ́rí bóyá sọ̀rọ̀ yẹn ajá ló máa jẹnu ẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn sọ́rí pupa tó gbé sórí yẹn ogún yẹn ló máa fẹ̀ jẹ wẹ̀ o. àbọ̀ lórí burúkú lélẹ́yìí òkè mi ìráyè ẹ̀sẹ̀ mi ìbá tẹ bọ́dá ayé yín máa bàjẹ́ ni olórí burúkú wọ́n lanú lẹ̀ bí ọ̀bọ àpọ̀dà. Àlàyé calm down ara ń táwọn ọkùnrin wá ṣe láyé náà nìyẹn ara ẹ̀ ni ẹ ká sára bẹ́ẹ̀ yóò ṣe èyí tó jù báyìí lọ lè ṣe Àlàyé ẹ move on we move. ọ̀rọ̀ tó kìtẹ́ bá bọ́ọ̀lẹ̀ sọ ó nílẹ̀ gbọ́ o ẹni tó bá sì ní kí láṣẹ òun láṣẹ hàn èmi ló bú tó ìtò sọ̀rọ̀ sí tó yẹ̀yẹ́ mi wọ́n èmi ò mórúkọ ọ̀yá rẹ torí ògùn tèmi ti kọjá kí n mórúkọ ọ̀yá rẹ ògùn tèmi ti kọjá pé kí n mórúkọ bàbá rẹ àmọ́ lẹ́ni ló gbà torí pé kí ni n ó fi mẹ́wàá n ó fi hàn èmi ni mo ní mo fẹ́ fi ọ́ tó sọ̀rọ̀ sí báyìí tó o bá ṣe ó sì lóò ṣe wọ́n èsì ní mi yọ owó mi o gbogbo ibi tó bá tẹ̀ kọkùnrin kó má nífẹ̀ẹ́ rẹ o tó àbàwọn èṣù ọmọ kankan wàá gbà ìwọ ó sọ̀rọ̀ sí mi ìjẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ ó gbà nílẹ̀ yìí. wọ́n ṣẹ́rí ẹ̀ mọ́gí. Kémi mú de sọ fún ìgbà yẹn pé kò ní sùúrù o ṣé o kí bá ṣe ń kúrò bẹ́ẹ̀ náà ló ṣà ń bínú ló ń pariwo mú de sọ fún mi kò fi sùúrù sí i ẹbí irúfẹ́ lílé báyìí. kí ló ń ṣe ń bí báyìí. kí n tò ló ń ṣe ń bì gbárí yẹ o ti wà kárí dèwe àwa wà bí o ti ẹ̀ wẹ̀yìn kó wo àwọn tó jókòó. in the spirit ló wà jọ má bínú in the spirit tó wà yẹn ṣó lè fi spirit yẹn rántí arákùnrin tí mo mú wá sílé ọ̀dọ̀ yín gbà yẹn tí mo ló fẹ́ fẹ́ ọmọ yìí owó ló kó wá tó fẹ́ fi fẹ́ ọmọ yìí ọ̀bẹ lọmọ ìfilé wà dànù tí ò sì rízì kankan tó fi fọ̀bẹ lé wà abọ́rí nǹkan báyìí inú spirit yẹn lọmọkùnrin tí wọ́n ń fò káàkiri nítorí òun náà lórí obìnrin òun ló ti wá pàdé Bímpé lòun àti Bímpé ti wá fẹ́ra ọ̀dọ̀ wọn ni mo tún ti mọ̀ pé ìfẹ́ lójú méjì inú ṣọ́ọ̀ṣì tá a wà ní ọmọkùnrin lọ́fà máa ní kò bá ti dá kìsì mú tó bá ti kìsì ara wọn gidi tó bá kìsì ara wọn èlé làwọn máa gbà lórí bẹ́ẹ̀ kẹ́mi ọlọ́run ló lè gbẹ̀lé ìjọsìn wọ́n ti fi lọ́ọ̀fù bá yí ẹ̀jẹ̀ lẹ́yìn bó ṣe di pé àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn nìyẹn tí wọ́n ń gbádùn ayé wọn pásítọ̀ ẹjọ́ tó Ọlọ́run ẹ má bínú o wípé mo wọlé lásìkò yẹn mo fagídí wọlé ni wọ́n ní kí n ní sùúrù mo fagídí wọlé nítorí àwọn méjèèjì Òṣogbo ni wọ́n yìí ń lọ ilẹ̀ dẹ̀ ti ṣú wọ́n dẹ̀ fẹ́ dóṣogbo ẹjọ́ tó Ọlọ́run ẹ tètè dá wọn lóhùn kẹjẹ kí wọ́n máa lọ ohun tí mo rí inú mi dùn màá tún ròyìn ládùúgbò. mo rò pọ́n fẹ́ tún fi mí ṣe yẹ̀yẹ́ gbà yẹn. olùkọ́ mo wá fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wọ́n á fi rẹ̀ ṣe yẹ̀yẹ́ sí gbogbo àwọn ẹjọ́ méje. sista ẹ wo ẹ má sun ẹkún mọ́. ẹjọ́ kéwù tán bá ké tí inú wọn dànù bá lẹ́yìn má mọ̀ bí tó kù sí. ṣé rí èyí tí àwọn ń sọ yẹn family issue nìyẹn ilé táwa ń sọ ń bì báyìí tí ẹ̀mí ní ohun tí Ọlọ́run dẹ̀ mú wa rí òun là ń sọ nípa ẹ̀ ogun tí Ọlọ́run dẹ̀ ti ṣẹ́ kò ní gbérí mọ́. sista àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje tí ẹ gbà yẹn ìyẹn lọ́lọ́run fi tú àṣírí ogun tó ń jà yẹn àti ẹ̀yin àtàwa tá a wà ń bí gbogbo àwa tá a wà ń bí a ṣe máa wá gba àwẹ̀ 21 days láti lè jẹ́ kí ogun tó ń jà yẹn gangan kó lè kúrò nínú ayé. pastor objection ọlọ́wọ̀n lè jẹ́ kí èrí bi láyé mi kí lè sọ èmi fúnra mi mi lè àwẹ̀ 3 hours kàyé mi lè dà àwẹ̀ 2 hours mi lè gbà màá wá gbà 21 days torí èèyàn kan kí ló kàn mí kí ló kàn mí pẹ̀lú àyè kẹ́mi òun ló mọ̀ bí tó gbá yí ẹ̀gbà kí wàá ní tèmi ẹ wo wọn bá yọ kúrò nínú igi tán kàn mọ́ kán lọ kàn mórí àpáta bó ṣe máa wá bí wá gbàwé àtàdúrà fúnra ẹ̀ kó lè yọ nìyẹn kí n tèmi. ẹ jọ̀ọ́ inú sùúrù inú ilé Olúwa lẹ wà please ẹ jọ̀ọ́. ẹ wo
pásítọ̀ ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. ẹni. kì í ṣe gbogbo ọkùnrin tó bá dẹnu kọyàn tó sọ pé àwọn fẹ́ fẹ́ yàn léèyàn máa bú. ẹlòmíì wà tí ò wá òkè tó bìlí pé kò meet up standard yẹn ìyẹn ò ṣe pé ó máa wá bù wà wá kàn lábùkù no. ẹlòmíì tó búlẹ̀ ní ó lè jó ní gọ́fúnà ìpínlẹ̀ yìí lọ́la ẹlòmíì tó búlẹ̀ ní ó lè jó ní olórí orílẹ̀-èdè yìí lọ́la ipò gíga mi wà tẹ́lòmíì lè dé lọ́la lẹ́tọ́ dẹ̀ ti búlẹ̀ ní no. ẹ jẹ́ ká máa make friends pẹ̀lú àwọn èèyàn wá búyàn títí àwọn aníyẹn wọnú gbógígì lọ mi mọ bí pásítọ̀ náà ṣe rí yẹn àwọn aníyẹn wọnú gbógígì lọ́nú àgìjù wọn lọ́kàn rí ẹ mọ́ bẹ́ẹ̀ àmọ́ bí wọ́n ti kàn ṣe bá àmọ̀ bóyá Àkúrẹ́ náà ti kàn ẹ má bínú àdúrà tẹ bá gbà ń sùn máa lọ Àkúrẹ́ lọ ọjà ó tiẹ̀ máa lọ lẹ́yìn tẹ̀ lè rí ibi tó kàn mọ́ orí Kẹ́mi ti gentle wọ́n ti gbà mọ́gi orí tó máa fi sọ pé ẹ̀ńkéjì rí bẹ́jẹ́ orí ẹ wálé ẹ wo pásítọ̀ bóyá káwa máa lọ ìjókòó ń ta. ẹ ti wo pásítọ̀ èmi wà mí by phone àjọ máa ṣe 21 days of fasting and prayer yẹn ni ṣé níbi Kẹ́mi ṣe wà yìí ó jọ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gan-an ṣe bá jọ ṣe 7 days yẹn ni 21 days àjọ máa ṣe náà ni. gbáríyẹ o dẹ̀ wo picture Jésù lọ́ọ̀kan o dẹ̀ parọ́ ṣé kí Jésù yóò jó padà nínú picture ṣé kó gbá ẹ lẹ́nu ni ìwọ yà gbà wẹ 7 days ó ti ní fún ṣáàgó mẹ́fà ló ń break. ẹ wo fasting máa jẹ́ Kẹ́mi sanra ni o. dádì bẹ́ẹ̀ ṣe ń gbà wẹ̀ tó tọ́lọ́run lóyìn tó ṣáà ní irú orin àwọn tó máa tún ẹ̀ parí bí ṣó yẹn ṣe fẹ́ yọ lára yìí. Saamu tí ẹ ò bá ní orí ọ̀fẹ́ láti gbà àwẹ̀ fún wọn ẹ ṣáà máa lè ní orí ọ̀fẹ́ láti gbàdúrà fún wọn wíwà ń bí tẹ́ ẹ̀ wà ń bí náà Ọlọ́run fẹ́ jẹ́ kí àwọn àṣírí tó ń tú yìí kó ṣojú yín ni. So gbogbo wa la máa jọ pẹnu pọ̀ láti gbàdúrà lórí ti sista yìí. Brother Matthew, please, can you pray for her? Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Agbára. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu ṣíkà àdé fún mi.